díẹ̀ ló ń gún wọlé. Díẹ̀ la ò dẹ̀ ká nǹkan sí. Díẹ̀ ló yẹ ká fura. Kí nǹkan tó dáa máa bàjẹ́ ni. Ẹ̀yin èèyàn ṣe ń báyé. Just take a look what is happening. Ìwé ni níyọ̀dá. Déoyè. Kí lélẹ̀? Kí lélẹ̀ bá kú? Déoyè, ó mọ nǹkan tó ń ṣe o. Kí lélẹ̀? What is this? Ṣé toothpaste tán ni? Tí toothpaste bá ti tán, ó dẹ̀ lọ mú mi in store. Okay. Toothpaste tán, toothpaste yóò tán. Bó ìgbà mélòó ni máa sọ fún ẹ pé kó yẹ máa tẹ toothpaste láàrin for God's sake? Kí ló tó ń tẹ toothpaste láàrin mo dẹ̀ mọ̀ pé mi like ẹ? Wait. So, torí mo tẹ toothpaste láti àárín báyìí, ó ti di issue. Issue? Ó kọjá issue! Ó kọjá issue! You know I don't like this! Wọ́n wáyé tó ṣe ń gba ọ̀rọ̀ ibẹ̀ tó ń gbàgbà ọtí báyìí. Wait, so mo ti commit capital offence torí pé mo tẹ paste láti. Lọ sọ́mọ́! Capital offence! Ó ti ju capital offence lọ! Tó bá yẹ pé English mi tún wà, ó jù lọ ní oyè! And you know I don't like this, ṣé ò lọ́pọlọ ni? Mo ṣe dàgbà tó yẹ at your age kó máa tẹ toothpaste láàrin láì ṣàpá for God's sake! Okay. Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Mo fẹ́ máa lọ ni. Ìwọ fẹ́ máa lọ? Yeah. Oh, ní bẹ́ẹ̀ ni. You need to apologize to me. Yes, you need to. Can you calm down? Can you apologize? Yes. Torí mo tẹ toothpaste láàrin. Yes, it's okay. You need to apologize. Get out of my way. Did you just push me? Come back here! Can you just imagine this? Baby, kò yé mi o. Ìlà máa gbé rìn wáyé. Kò yé mi o. Enjoy your food. Thank you. Babe. Kí ló tó ń fọwọ́ jẹun? Kí ló ṣẹlẹ̀ sí kọ́lé rẹ̀? Ṣé ẹsẹ̀ mi ni màá fi jẹ òkèlè? Stop it! Babe! Déoyè! Bó ṣe... Oh, goodness me. Bó yẹ jẹun ṣáájá ní ẹni. Okay. Memuna! Memuna! Ma! You know what? Mamilo, Sarah is... Madam, you couldn't do that. Say mo do dáadáa ni. Sarah ni onu elubo ni. Memuna. So le ni. So ni koko ni. Say a sip àmàlà ni. Lost the rice for me. Madam, say ẹ wá jẹ àmàlà half, ẹ jẹ rice mo, ẹ jọ pọ̀ ni. Lọ ṣe nǹkan tí mo ní kó ṣe fún mi. Yes. Question idiot. Just chilling now.
Dìde jàre. Kí ni? Dìde sókè. Lè fẹ́ pààyàn síbí báyìí. Kí ló dé? Mo fọ̀bẹ́ sí ẹ lọ́rùn. Wọ́n gbéṣẹ́ fún ẹ ni. Ilé tó sùn. Báwo mo ṣe fẹ́ sùn pẹ̀lú búdòzà tó ń dún lẹ́gbẹ̀ẹ́ mi. Àní kí ló ṣe tó sùn ṣó lálà burúkú ni. Ìwọ àti talẹ̀ lálà burúkú Ọlọ́run jẹ́ kí mi lálà burúkú. Ìwọ ló jẹ́ kí n sùn náà. Ìwọ ni. Kí ni mo ṣe fún ẹ? Okay, kí o fẹ́ kí n máa rìkọ́dẹ̀ kí n máa play ẹ̀ fún ẹ bó ṣe ń họrùn àbí. Ọmọ nǹkan tó ṣẹlẹ̀ tó fi ń gbọ́ pé mo wọ́gùn ò tí ì sùn wọ́ra ohun yẹn ò tí ì wẹ̀ lára dáadáa torí ẹ̀ ló ṣe gbọ́ pé mo lè fẹ́ gbọ́. Sọkúsọ wo ló sọ lẹ́nu náà? Joshua contract pákí fún ẹ pé kó máa bá wọn lọ pákí tó ń dún wàá tún ju díà lórí pé òun ọrùn kí ló ṣẹlẹ̀? Kí ọ̀ma lè sùn ni màá lọ síbi iṣẹ́ láti àárọ̀ màá dé with the hope pé màá wá rest nílé wàá tún máa fi ọrùn lẹ́ẹ̀mẹ́wàá yẹn wàá máa fi disturb mi. So èyí ló ń bá wípé mò ń bí ẹ̀rọ àtà. Anyway, if that's the case, lo headpiece àbí headpiece délé máa ń pè kò fi music sí kò fi whatever betí ẹ̀ kò dé lọ sùn ló bá dẹ̀ fẹ́ sùn kó máa gbọ́ music kó máa fi jó. Are you talking to me like that? Wọnú. Nuwọ́. Wọnú. Tó ṣẹ̀ṣẹ̀ fẹ̀gbẹ́ lélẹ̀. Báwo ló di bùdùzà báyìí tó jọ lọ́hùn? Báwo ló di caterpillar? You need to see a doctor. You need to see a doctor. Díẹ̀díẹ̀ ló ń gún wọlé, díẹ̀díẹ̀ la ò dẹ̀ kankan sí. Díẹ̀díẹ̀ ló ń No, báwo? Yes, sir. Very well, sir. Jọba bá mi ṣe bàjẹ́ ni. Ẹ̀yin èèyàn ṣe ń báyé. Just take a look what is happening. Just take a look what is going on. Àwòdẹ fúnra ìwẹ̀ ni níyọ pọ́npọ́ ìwẹ̀ ni níyọ̀dà bẹ́ẹ̀dá ó bá kíyèsí àdàbà tó bá lórúlẹ̀ ọmọ aráyé yọ̀ǹkóńdó àdàbà tó wà bá lẹ́ṣin ọmọ aráyé tún yọkùn mọ́ níbo làdàbà fẹ́ bá sí ọmọ kọjá kí wọ́n máa wọnú kọ́ńpáǹdì olúwẹ̀. nínú àdàbà ó farasin ojúlé tutù ìwà lóko ọ̀rọ̀ kú àṣà. ojúlé tutù ìwà lóko. bàbá ìsà. ọ̀gá ò tiẹ̀ dáhùn màdàmú kúlẹ̀ ti bí wọ́n nú èdè ń bọ̀ sí wa. It is well. Ẹ wo jàre ọ̀gá tí mo yàn pé nǹkan ṣàwọn kì í ṣe sẹ́mi kí n mọ gbé mọ́tò kí n mọ sí géètì kí mọ́tò mọ drive. Ẹ yà lọ́wọ́ géètì wọn gbogbo akúgbà olú ẹ̀ ló ti yọ gẹ̀ yìí èèyàn yọ gẹ̀ gan wọn tó sì èèyàn. Epo kí n ní ń bojú omi jẹ́ ìwẹ̀ dání káàkiyèsí. Iṣó kí n ní ń bàdín jẹ́ ìwẹ̀ dání káàkiyèsí. Ohun tó ní bí o bá gbé gẹ́gẹ́ ó lè padà jábọ́ bí ẹyin. Value what you have, oh. Value what you have, oh. Kó má padà bàjẹ́ ni kó má padà wá mú ẹ̀jẹ̀ bí. Irú ìwà wo nìyí? Irú ìwà wo nìyí? Stranger in love.
Every boy ó ti wá ń dogun, every pé ó ti wá ń dogun. Kò ká nǹkan sí ló máa yé dogun o. Irú ìwà yìí ṣọ́bọ́júgun o. Òkété dégbà látẹ̀ nǹkan ọmọ rí. Hello, madam. Hello, sir. Do you need a help? Two helps, actually. Mọ́tò mi ló break down síbẹ̀ yẹn, and I have an important program tí mo ní láti attend tí mo ti ń late fún. And my phone, network kan dédé lọ lórí ẹ̀ ni. Ṣé kò ń ṣe pé TBN lẹ́ ń lò? Exactly. Àti bí ọjọ́ mẹ́ta báyìí ni wọ́n ti ń ṣe bákan. Network wọn ò dáa. Ó ti sú mi. Okay. Báwo lèmi ṣe lè wá help yín báyìí? Okay, thank you. Sherry, mi ò mọ̀ bóyá ẹ lè yá mi ní phone yẹn kí n fi communicate pẹ̀lú mechanic mi. And mi ò mọ̀ bóyá ó máa pọ̀ jù sá tí n bá ní bóyá kẹ́ fún mi ní ride. Oh, there's no problem about that. Thank you. There's no problem about that. Yeah, Thank you. God bless you. Thank you. Ẹ ṣé gan. Okay. Thank you. Thank you. Thank you so much. Imagine, network tí wọ́n wà. For real? I tell you. Ẹ má dá àwọn pípín yẹn lóhùn jàre. Ìgbà tí èèyàn bá need láti make important call, òun ní network wọn máa wà unavailable. Ti sú mi jàre. Well, ìdí tí èmi ṣe decide láti ra line kejì nìyẹn. Because mo mọ̀ pé the two of them cannot be unavailable at the same time. At least tí kan bá wà unavailable tí ò ṣiṣẹ́. I can always, be rest assured that the other line would be available and would work. That's true. Yeah. But you go tell me no much. I think that would be nice. Yeah, that would be nice. Oh, sorry, my phone. No, that's okay. Hello? Again? But kí ni mo sọ fún yín nípa tolerance in marriage? Ìbejì tí wọ́n bí ní ọjọ́ kan náà gan pàápàá, wọ́n ń wo ìwà ọ̀tọ̀ọ̀tọ̀, ìwà wọn ò papọ̀. Ká tó wá sọ two random people tí wọ́n kàn ríra wọn tí wọ́n fẹ́ra wọn tọ́jọ́ ń gbé, ìwà wọn ò lè papọ̀ náà. Ọgbọ́gbọ́n la máa fi máa bára wa lò. Bẹ́ẹ̀ ni. Okay, ẹ bá wọn rí. Mo máa pè yín tó bá dìrọ̀lẹ́. Because mo ń jáde lọ́nsìn. All right. Okay, bye. Sorry about that. It's okay. What were you saying about tolerance? I'm sorry for eavesdropping on your conversation. It's fine. That was my aunt. I want to come. Okay. Oh. Thank you so much. You're welcome. Ẹ kúlé o. Hey baby. Hey, baby. How are you? How are you? You good? I'm okay. Ìwọ nìkan ló wá dájú kò sí ìlànà. Èmi nìkan ni o. Ẹ wá. Níbo ni wedding band wà? Ó wà ní mọ́tò. Ó wà ní mọ́tò. Ó wà nínú mọ́tò. Yes. Kí ló tó fi sínú mọ́tò? Sorry. Ó mọ̀ pé mo ṣàlàyé fún ẹ wípé ó tight. It's too tight. So ó máa ń jẹ́ kọ́wọ́ dùn mí. Bí mo ṣe yọ. Ó tight, ó máa ń jẹ́ kọ́wọ́ dùn. Mo mọ nǹkan tó ń ṣe. So o fẹ́ kí àwọn girls tó wà níta yẹn kàn feel pé o single, àbí? Well, no. I get it if you want to make me laugh, because I really need it. I've had a hectic day, okay? But then you know that I am not cheating on you, okay? You know that. So
You're playing, I know I get it. It's not even funny. Baby, I love you. I love you too. She waiting back nínú mọ́tò. Torí pé ó fine àbí. Okay. Ó ṣáà ti marry. Good evening, sir. Hello, Clara. Báwo ni? Mo okay, sir. Thank you so much, sir. Eshegun, I really appreciate, sir. Báwo ni program ẹ ṣe lọ? It went well. Very well, sir. Oh, okay, good. Mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni pé ẹ ṣé gan fún nǹkan tí ṣe fún mi. Inú mi dùn gan ni, ẹ ṣé, sir. Kò tọ́pẹ́. Kò tọ́pẹ́. You're welcome. Okay? All right. Good night. You too, sir. Bye. Yes, sir. Why do, sir? Maybe not. Yes, sir. Thank you. But Oga, I like Ikemo Kawe. You like readings. Ben, o mọ̀ wípé knowledge is power. That's right. That's right. Mo rò pé máa da ilé yìí. Kémi wọn lu tire lónìí. No, jẹ́ kí n máa mú. Deoye, kí ni? What is this? Ìgbà mélòó ni màá sọ fún yín pé tó bá ti bọ́ boxers ẹ̀ kó máa fọ́ immediately kó dẹ̀ sá. What is this? Mata Oga rè. Can you shut up and get off my face? That's right. Get off. What? Is that why you have to embarrass me in front of Memunat? Embarrass you? Memunat ṣàlejò ni. She's part of us. Ìdí ilé wa ló ń gbé. So she's like a family. Wonu. Yes. Are you my wife? I'm your wife. Yes. So why do you have issues with washing my underwear? Kí ni problem tó ní pẹ̀lú underwear? Babe, kí èmi bẹ́ẹ̀ fọ underwear àti tiẹ̀. Are you joking? Tell me it's a joke. Kí n bẹ́ẹ̀ fọ. Ó tún wá ṣe ó bọ́. Instead kó fọ, ó tún wá lọ hang ẹ̀ sí ojú. Are you not ashamed of yourself? Then you don't have a business getting married. Being married is not what you should do. You should not be married. Yes, tó bá mọ̀ pé you cannot deal with your husband's underwear, then you should not be here. I should not be here. Yes, you should. What are you saying? You should be in your father's house. Kò lọ ní bàbá ẹ̀ àti ìyá ẹ̀. Nonsense. Keep on going. Whatever. Bí a kò máa lọ sílé bàbá ẹ̀. Can you imagine? Such a dirty man. Can someone tell me what is happening? Clara. Mr. Aderinoye. How are you? I'm fine. How are you too? I'm doing good. Good to see you. Same here. This is mine. Ṣé àdúgbò yìí ló ń gbé ni? No, sister mi wọ́n dẹ̀ gbé. Ọkàn ní kí wọ́n á pick àwọn few things for me. Oh wow, that's very nice. Actually, mi gan kọ ti ń lọlé ni mo á rò pé kí n kọ get some things. Oh, that's What's nice. going on? Ẹ lè ṣe wọn jókòó. Kí la wà fúnra wa fún ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ̀. It was your turn the other day, it could be my turn tomorrow. Yeah, right. I could need help. Thank you. Thank you Yeah, so take much. care. All right, you too. I Yeah. guess I'll see you some other time. Sure. Deoye,
Mo notice pé mo fẹ́ brush ní sí mo rí pé toothbrush mi wet. Kí ló ṣẹlẹ̀? Oh, má bínú. Láti mo fẹ́ brush lẹ́ẹ̀kan yẹn. Toothbrush mi jábọ́ sínú WC. Okay. So, need láti trash it. Oh. So could I see extra brush available? Okay. If you can go to that here. Kò yé mi nǹkan tó sọ. As in, toothbrush mi. Ó fi fọ ẹnu títí ẹ, ó fi fọ ẹnu ẹ. Yes. What's wrong? Why are you being dramatic? What's wrong? Dramatic. Ṣó fẹ́ pa mí ni? Ṣó fẹ́ fún mi ní poison ni? Deoye. Why are you so dirty? Kí ló dé ṣe mo kó má dá kí n gbọ́n o. Àtìyàwó lèmi àti ẹ̀ náà. So what? And so what? Ṣé torí ẹ ló ṣe fẹ́ pa mí? Fẹ́ pa ibi tí báwo? How can you use my toothbrush? How can you use it? Wait. Ní sùúrù. Ọkọ àtìyàwó lèmi àti ẹ̀. We kiss. We make love. So how is it difficult for you to allow me use your toothbrush? Make it make sense. I will make it make sense, okay? Yes, we kiss. Yeah. We make love. She will put a kiss. Oh, notice me. Man, do you know me? Because I'm not saying you are dirty, but you know. Wala eti poju. Oh, fi mi lọ́kàn balẹ̀. Inú mi ò kí ń dùn. You are stressing me. You are depressing me. You are frustrating me. And I'm fed up. Sorry, mi ṣe rí lórí pé mo ti rù tán ni. Wọ́n mọ̀ padà mi. Sorry pé mo ti rù tán ni. You know what? Okay? I'll go and get another one now. But check in some work. Let today be the last time to ever try that nonsense, me. Shut it up! What am I even saying? I don't want this again. I do not want it. You can continue using it. You're so dirty. Only that's borrows you cannot walk away from me. Kí ló ṣẹlẹ̀ gógó? What's the problem? Kí ló dé now? Tó jẹ́ pé tí máa ṣe lé mi ò mọ̀ ṣe, tí máa ṣe tọ̀hún mi ò mọ̀ ṣe. What exactly is your problem? My problem? Yes. You are my problem. It's not going to be the problem, Timoni. Wọ́n ló kí ni problem ẹ̀ náà? Kí ló ṣe ẹ́? You're my wife for crying out loud. So why tó ṣe jẹ́ wípé if I thought bá tiẹ̀ ṣe nǹkan kan tí mo mọ̀ pé òkè o mọ̀ pé mi ì mọ̀ kí ní ìṣe o, wá dé pè mí gẹ́gẹ́ bí ọkọ ẹ. Wá pè mí gẹ́gẹ́ bí ọkọ ẹ, wá sọ fún mi pé òkè báyìí ló ṣe fẹ́ kí n máa ṣe lé, báyìí ló ṣe fẹ́ kí n máa ṣe tọ̀hún. Kí ló ṣe náà? Kí ṣẹ̀ṣẹ̀ máa kú ẹ ní àwọn nǹkan tó máa ṣe àbí? Ìwọ ò lọ́pọ̀ láti sí nǹkan tó máa ṣe. Why are you always making me unhappy? Why? For crying out loud, wọnú. Ebi náà mọ àwọn inadequacies yẹn náà. Mo mọ àwọn nǹkan tó o mọ̀ ṣe àbí ibi tó o kù sí tó o dá sí. Mo lè fara dání náà. Oh yes! Really? Oh yeah. Okay. You need me to tell you, and I will tell you. See, as a matter of fact, sometimes when I look at you, I know that you're fat. You look fat. You know they like and do fat. Yeah. But I'm tolerating because you're my wife. We go to bathroom. She don't mind how now. And you they like it. I'm more you got to do with pillow. Or when you man get my fin dieting le also. Hey, yes. She will confront everybody right. What exactly is your problem? Right, but you buy me because you must say me to my leg baby. Yeah. You don't smell good every time. Move for a Danny now because you are my wife already and I love you like that. You want to share. That way every little thing about to say to me, Moshe, have you come back pariwo? Have you come and nag? What's the problem? Only tell her now. Baby, don't call So I smell. You have to tolerate me. I have to tolerate you. I'm okay today. Ìwà wo ni òwe? Mímú Ma, ọ̀gá. Kí ló ṣe ẹ́? Idiot ni bóyá wọ́n mi sí mi lára. Sorry. Dé. Anyway, má bínú. Mi bínú. Báwo ni ṣọ́ ọ̀kẹ́? Mo wà lálàáfíà. Mo náà. Ó mà ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ́ sọ.
àwọn yẹn dẹ̀ dàbí ẹ̀dùn ọkàn fún mi. Ó láwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá mi sùn bẹ́ẹ̀. Ọlọ́run ló ya sáré gbogbo fọ́lẹ̀ mi. Ẹ ṣùtì. Actually, èmi àti ọkọ mi, a ní argument kékeré kan. Ṣé ẹ̀ ń jà ní abẹ́ ní argument? Argument ló ń pè. Bù kékeré ni ṣòtì ẹ̀ so wá ṣáà lead sí pé kó máa sọ àwọn oríṣiríṣi nǹkan tó máa ní kí n bí at least family ni wá. Ìwé mi ti pẹ́ lára yín díẹ̀ mo ti dọ̀sẹ̀. And you know I love you so much. I love you, you return ma. Ẹ ṣé mo dúpẹ́. Wọ́n á ní mo sanra tó máa ní kí n bí ẹ pé ṣé lóòótọ́ ni mo sanra ni. Ok, ẹ ń béèrè lọ́wọ́ èmi pé ṣé ẹ̀yin sanra. Mírọ̀ ní ilé máa ti wà blọ̀rí nìyẹn o. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ kí n má parọ́ kí n má jalè látijọ́ tí mo ti wà nílé mi ò gbójúwò kèé wò yẹn rí ṣẹlẹ̀ bá mi yí tìrì sísì. Torí mi ò tẹ́jú mọ́ yín wò yẹn rí mo máa ń wọlé tẹ́ bá ń fún mi ní ọ̀dà sí ni ẹ lè bá mi yí. Mo ti mọ tí problem wa wà láàyè àsìn mo ti mọ tí problem wa. Ọ̀gá inú ẹ jẹun jù. Ẹ jẹun jù sẹ́rí. Kì í ṣe pé bóyá ẹ sanra bẹ́yẹn náà bẹ́yẹn ẹ gẹ́tẹ̀ kì í ṣe pé bóyá ẹ sanra torí ẹ pọ̀ sókè ni ẹ ní lékejì sí nsàlẹ̀ ẹ ti gẹ́tẹ̀ bẹ́yẹn so ibi yín ní ìmọ̀ bóyá ti rí sẹ́ẹ̀kì rí sẹ́ẹ̀kì. You mean Shrek? Bẹ́ẹ̀ni wọ́n lè má máa bọ̀ in case ẹ bá wọ cartoon bóyá kí nìyẹn add ẹ ti rí PR rí shape of PR that's your shape ẹ wà diagonal ẹ wà diabolism. Ó ti yẹn ọwọ́ ìsàlẹ̀ yín ní líkejì tí wà ṣẹ́rí ká ní òkè yẹn bó ṣe ń bọ̀ ó délẹ̀ bẹ́ẹ̀ ni bá ní ẹ sanra jù but ẹ rí sanra jù bọ̀ ṣé kí n má parọ́ tán ni. Ẹ pọ̀ sókè ẹ ní líkejì sí sálẹ̀. It's okay, ó ti tó. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ actually gbà tí ọkọ mi fẹ́ mi mi ò really ní bust tuntun yìí. I think my bust is the problem. Ṣẹ́rí bọ́ọ̀sì tẹ̀yìn pé yẹn it's not the problem madam. Ẹnu yín ò ní full stop ni ẹnu yín ò ní break ni àgbàlagbà yín mo máa ń wò pé tẹ bá bàjẹ́ sí ní gúrú nà ọmọ báwo lẹ ṣe fẹ́ tọmọ ẹ jẹun ju ọ̀gá ẹ jẹun ju ẹnu yín ìdílẹ̀ mímu náà ní tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀. You are insulting me. Ẹ̀yin lẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi mà ó dá ṣé kí n quiet ṣé ẹni mi sàn mi pẹ̀lú àwọn question tẹ bí mi ni pé kẹ́ ẹ jáde kẹ́ ẹ kò rojú jáde that means tó pé mo ti bá yín sọ truth ni ọ̀gá ṣe fẹ́ gbọ́ tẹ́yìn bá rí ẹ̀rù àyàṣẹ́ tí big dam sí rí. Big dams pọ̀ sókè ó azin ìyábálẹ̀yàn bọ́ọ̀kì ó láǹkì ìyábálẹ̀yàn wà fúfú big dams ni àmọ́ mo mọ̀ páàkì ó mọ̀ páàkì ẹ̀yin madam problem ẹ̀kan tẹ́ ní ni pé ẹ̀ mọ̀ kan páàkì ẹ̀ ní packaging ẹ̀ mọ̀ pọ̀sẹ̀ òun ló jẹ́ kí gbogbo ẹ̀ dẹ́ kó dálẹ̀ bí ẹ̀kọ́ alẹ́ gbogbo ẹ̀ ti sùn ó ti yẹ yín kó dúró ẹ̀yin náà rí kó ń gbọ̀n èèyàn bá kó nǹkan máa dúró á kó guidance sókè báyìí ni ọgbẹ́ ẹ̀ ló dálẹ̀ yìí òun ló jẹ́ kẹ́ pọ̀pọ̀ wèrè tẹ́ pọ̀ sókè yìí due respect wa òun ló jẹ́ kẹ́ pọ̀pọ̀ ìyá tẹ́ pọ̀. Ó ṣẹjọ́ ẹ̀ kò kí ń ṣẹjọ́ ẹ̀ gbogbo nǹkan tó máa sọ sí mi náà gbogbo ẹ̀ náà ni mo máa gbà ẹ̀mí wọ́n kò nǹkan yẹn kò tún. Ẹ wo méjì lẹ béèrè lọ́wọ́ mi tẹ́ ti sọ pé mo rúdù tẹ́ bá béèrè kẹta sálàmù ò ní fọ́ báyìí. Fine, that's okay. Ó tún ní one more thing tí mo ní kí n bí. Ṣé ẹ tún rí o mi ò ráwọn èèyàn bá mi jẹ́rìí ṣé ẹ rọ́gà o ẹ proceed. Ẹ má bínú mà ẹ proceed. Ọ̀gá padà blow up ọ̀gá sọ fún mi pé ẹ̀rùn ẹ̀yin fi gbogbo ẹnu sọ̀rọ̀ náà tó bá pọ́wọ́ wà lọ́wọ́ mi ni mo ní àjọṣẹ́kù ni ó ti yẹ yín èmi ti rò lọ́kàn mi pé èmi ara perfume téèyàn bá ń gbá báyìí perfume lèèyàn máa fi ń gift irú èèyàn bẹ́ẹ̀ pé ó ti yẹ kọ́ ẹnìyẹn kó keep up kì í ṣe pé bóyá ẹ̀rù bẹ́ẹ̀ yẹn náà èmi ti fẹ́ bí yín ti pẹ́ pé madam ṣé ẹ máa ń jẹ gálíìkì sùn ni tó bá yẹ pé ẹ máa ń jẹ sùn ẹ máa jẹ ní jíjẹ mọ́ ẹ ṣáà kẹ́ máa fún mi lò because tó bá fi di àárọ̀ tẹ́ bá ṣe ẹ bá pè mí yẹn ìjà ayé máa ń fẹ́ Ọlọ́run ni kó fẹ́ mi dànù ó gbá gidi but not all the time one day off 3 days on lẹ́ẹ̀ máa fi ń gbá o. What about now? I like my dog. I still want to remain in this house. Ó ti yé mi. Yes ma. Ó ṣe I need to go. Okay? Má ṣe àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Màá rí ẹ ó ṣègùn. Then ẹ wọ́n sí jíjẹ ní o. Ṣé ẹ gbọ́? Ọ̀gá sọ lórí o. Báwo lè yóò ti máa ti ojú ní ká mẹ́sàn-án ká? Ọ̀gá ẹbu eléèkú o. Ọ̀gá nílé kejì sílẹ̀ nù.
Kí ni kí n fi ṣe yín lálejò, sir? Enough of the sir. Come on. Huh? Adeoye lorúkọ mi. You can call me Adeoye. Sir. No. Clara. Sir. I love you. And I love you so much. Èmi náà then feel wípé o nífẹ̀ẹ́ mi náà. Já mi tí bá parọ́. Actually, sir, because you're a good man. You are good all around. But if we can't take it slow, sir. You want us to take it slow? No problem. We will. Babe, kí ló ṣe? Wọnú. What's going on? Can you stop? Don't even touch me. Kí ló ṣẹlẹ̀? Ṣé mo ṣe ẹ́ ni? Kí ló something? Mo ní ṣé mo ṣe ẹ́ ni? So, mo kò ṣe mi. Ṣe bí ti báwo? Ṣe bí ti báwo? Okay. Argument ta nílé ni. Tó o sọ pé mo sanra, o ti gbàgbé àbí? Pé mo dé like ẹni tó sanra. You didn't even stop there. O sọ pé mi máa hanrun. I say pé mo ní power over it. Kódà náà, ó dẹ̀ fi ebu ara bú mi. Ṣé mo sanra ni? Àbí kíni ní kọ̀kọ́ ni ṣé mo sanra? So, torí nǹkan tí mo sọ, òun ni o ṣe ń fún mi ní attitude. Wait a minute. Wọ́n ṣé ìwọ ti gbàgbé gbogbo àwọn nǹkan tí o ti sọ sí mi, oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó ti sọ sí mi lẹ́yìn? Àbí o ti gbàgbé bóyá tó bá gbàgbé kí n rán ẹ létí? Àìmọye ìgbà míì tó máa sọ fún mi pé pẹ̀lú level exposure mi mo ṣì wà uncultured tí n bá ti ń jẹun wà ní mò ń jẹun bí ajá tí n bá sọ àwọn nǹkan míì gbà míì wà ní mo ṣe láàkì basic etiquette báyìí àbí tí n bá ń jẹun àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. So just this one time tí mo sọ̀rọ̀ sí ẹ òun ló wá fi ń fún mi ní attitude. Now you know how it feels. And I am not going to apologize. I will not. Come. Deoye. Deoye. You have to apologize, okay? I will not apologize. You have to. I will not. And you're not going to sleep. Okay. I won't allow you to sleep. Okay. Mutibo. Deoye. Okay. Deoye. Hey. I owe you no apology. Deoye. I'm going to bite you. Mo fi mi le jare ko. Deoye. Orúnkún mi o. Orúnkún o. You better be careful, ìyàwó. Well, the question is, where are you going? I have a meeting tí mo fẹ́ attend. Meeting? Lẹ́ni Sunday. Ṣé ọjọ́ kan wà tí ẹ gbọ́dọ̀ máa ṣe meeting? Anyways, kò sí wàhálà. Wà tí ta ni fẹ́ lọ ṣe meeting? Why all the questions? It's none of your business. It is my business. No, it's not. Kí lorúkọ ẹni tẹ́jẹ́ fẹ́ lọ ṣe meeting? I just told you it's none of your business. Kò sí wàhálà. Jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Ṣé wọn kí mo ti ń suspect lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ṣé o mọ̀ ṣá? Tó bá ti jáde láàárọ̀, wà á dé lálẹ́. Tá bá gbóúnjẹ fún yín, ẹ̀yin sọ pé ẹ ti yú. And àti wípé ṣé o mọ̀ pé òwò wedding ring ẹ mọ́? Ṣé o mọ̀ bẹ́ẹ̀? But mo ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ náà. Pé kí ni? Anyway, àlàyé ẹ̀ mo ti gbọ́, ṣùgbọ́n onídàá ti lọ sọ́jà. Ṣé o mọ̀ Balógun? Kó lọ rà mí. Why are you being unnecessarily jealous? Unnecessarily jealous? Yeah. Yes. I am not jealous, so I cannot be jealous. Yes. Okay, so what are you now doing? What am I doing? I'm only protecting my thing, and you cannot leave your shit here. You need to put it up. We are in this together. Madam Protector. That's me. Whatever. Really, fine. And buy.
Ó sọ fún mi wípé aláṣẹ ni. Aláṣẹ báwo? Mi ò kí ń ṣe aláṣẹ o. But kí ló wá dé tí oúnjẹ dùn báyìí? Obìnrin ni mí, so mi ò ní láti jẹ aláṣẹ kó oúnjẹ mi tó dùn. What? You're so beautiful. O tún wá ní ìwà tó dáa. You're a good man too. Am I? Yes, you are. Little time tí èmi àti ti fi mọ̀ ara wa ni. Mo ti rí wípé o tick all the boxes of what a good man should be. Yeah, and I'm not even joking. Orí mi ti ń fẹ́ máa wó. Lórí ẹ̀ bá máa wó kó owó. I should be thanking you. I just okay now. No. Nice. Come on, take a bite. Okay. I'm loving this. Thank you. You know, we eat it together. I love it too. Are you okay? That was intense. As of me, put it real. So she did she buy? Go for me time to relax. Okay. Don't take a break. Let's do Relax. it. No, let's relax. So let's do it now. Stop. Yeah, for me 1 minute. All right? 1 minute. Yeah. 1 minute. Yeah. No shit. Okay, well, relax there. Just 1 hour 30 minutes. No shit. Yes, I will. You know, it's your current relation continuation. I'll call me time. Yeah, food is ready. Baby. Yes, Babe. babe. Yeah, come on. Food is ready. Just eat. Ooh. What did you cook? Just come and see for yourself. Okay. Yeah, and I'm sure you're gonna love it. Babe. Yeah? Ṣé oúnjẹ mi àti ẹ ló sí plate? Yeah. No, it's good to catch your jump up. O bu oúnjẹ tèmi àti ẹ fẹ́ jẹ sí plate kan. Yes. But ó mọ̀ pé mi ò like it now. You know I don't like this. Wait. Báwo lèmi àti ẹ ṣe jẹ́ síra wa náà? Ọkọ àtìyàwó. So what is the problem? Kí ni ìṣòro nu kémi àti ẹjọ́ máa jẹun papọ̀ náà? Don't you know the advantages of eating together, of couples eating together? Àwọn nǹkan báyìí máa tún create more bond láàrin ọkọ àtìyàwó ni náà. Ṣé ká bá jọ jẹun nínú plate kan náà? In fact, ó yẹ ká máa lo spoon kan náà kémi àti ẹjọ́ máa lo fi jẹun ní náà. The same spoon? Yes! Oh God, Dewey. The same spoon. Yes, kémi àti ẹjọ́ máa jẹun. Kí n lò ó kí n tún feed ẹ, No, that's ó máa tún create more love. Àwọn couples tó máa ṣe bẹ́ẹ̀, wọ́n máa last. Last. Yes, they last together. Ó fẹ́ kí n drop. Kájọ máa fi spoon kan náà jẹun. Kájọ máa fi plate kan náà jẹun. Dewey. I don't even understand you anymore. I am tired of all this. Wanu? Yes. What's your problem now? Can you show right now? Time after time, we come and frown at everything báyìí. Òun ló máa ń lejúmọ́. Kí ló ṣẹlẹ̀? Kémi àti ẹjọ́ jẹun nínú plate kan náà. But you frown at everything. Kí ló ṣe? Nǹkan kò ṣe mí. Gbogbo nǹkan tó sọ kalẹ̀, mi ò dispute. But as for me, I do not like it. Period. God! I don't want to eat. Just eat your whatever. Leave me alone. Wanu.
lélẹ́yìn náà. Wọnú. Okay. Wọnú. Hey, babe! Deoye! Come back here and eat this food. Ṣé fẹ́ wẹ̀ tó jẹ ni? Mi nǹkan sí economic resources. Come and eat this food o. Kò dá mi lóhùn. It's okay. Epo kí n ní ń bójú omi jẹ́, ìwẹ̀ dání kákíyèsí. Ìsókè ń ní ń bàdín jẹ́, ìwẹ̀ dání kákíyèsí. Ohun tó ní bí o bá gbé gẹ́gẹ́, ó lè padà jábọ́ bí ẹyin. Value what you have, oh. Value what you have, oh. Kó má padà bàjẹ́ ni, kó má padà wá mú ẹ jẹ̀bi, díẹ̀díẹ̀ lógún wọlé, díẹ̀díẹ̀ la ò dẹ̀ kàǹkan sí. Díẹ̀díẹ̀ ló yẹ ká fúnra, nǹkan tó dáa máa bàjẹ́ ni. Ẹ̀yin èèyàn ṣe ń báyé. Just take a look what is happening. Just take a look what is going on. No, out there fúnra, ìwẹ̀ ni níyàn pọ́npọ́. Sórí ẹ̀ ò pé ni. Ṣé fẹ́ ṣe mí léṣe ni? Mo mọ̀ pé bá mi ṣeré, mo ń bá yín arrange joint ni. Kí ló ṣe joint ẹ̀? Ṣé bó ṣe massage ẹsẹ̀ nìyẹn? Mo má dààmú ẹ̀wọ̀ excuse me, ẹ má sọ pé mo tún ti dé o. Iṣẹ́ rí madam kì í ṣe iṣẹ́ mi kí n mọ arrange bones náà. Kì í ṣe iṣẹ́ mi kí n mọ arrange joint náà. Kì í ṣe iṣẹ́ mi kí n mọ tó egun náà. Iṣẹ́ tí mò ń ṣe yìí nísìnyí atas job ni. Ọ̀gá lè atas atas ẹ̀ mọ̀ sẹ́ cleaner. Láì ṣe pé olúwa ẹ lọ school of arúmọléegun ọkọ ilé ọkọ mọ bá yín fa tóòsì náà. Mímú náà. Ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀? Welcome, sir. Mímú náà. Sir, very well, sir. Welcome, babe. Thank you. Ẹ̀rí pé ó ti wá ń dógún. Ẹ̀rí pé ó ti wá ń dógún. Kò ká nǹkan sí ló máa yé dógún o. Irú ìwà yìí ṣòbójú mu o. Òkété gbà látẹ̀ nǹkan ọmọ rí. Níbo ló ti ń bọ̀? Ṣebí mi àti ẹ sọ láàárọ̀ ẹni tó jáde. A ti jọ sọ. Does this smell like your perfume? Yes, it does. O tún parọ́ fún mi. Why are you lying to me? Ṣé o gbọ́ pé perfume obìnrin ló rùn lára ẹni? Tó ní this fruity smell. Look at me. Are you cheating on me? Yes, I am. I'm cheating on you. Wait, did you just say you're cheating on me? Yes, I am cheating on you. And you want to know why? The why is you. You are the why. No. It's not possible. It's not. Ẹ mọ̀ fi gbèsè ra yín léṣe. Ẹ ṣe sùúrù o, ẹ fèsù ẹ̀fẹ̀ o. Báyọ̀ ni àti ṣé mo mọ̀ pé nínú ilé yìí ìdọ́kan mi láàmú máa fi lọ́kàn balẹ̀ mi ní lára. Báyọ̀ ni àti ṣe bó mọ̀. Ẹ parọ́. Kódà ní wọ́n lára ẹ kò jẹ́ ìdààmú àti wàhálà àti ìbànújẹ́ fún wọn ni. Ẹ fi kankan ní wọ́n lára níbi kankan. Ẹ̀yin ti gbàgbé ni. Ẹ pé bẹ́ẹ̀ ṣe wà yìí nǹkan kan tẹ́ yín lọ́rùn rí. Kódà mo ti ń rí ẹ̀dá alààyè láyé yìí ẹ yàtọ̀
èèyàn bá rí yín tẹ́ bá ń bọ̀ lọ́ọ̀kan báyìí ó yẹ kéèyàn bẹ́ẹ̀ lu tírélà ni kí tírélà ọ̀gì èèyàn ó sàn ju kéèyàn ọ̀gì yín lọ because bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ní wọ́n lára èmi gan tí mo jẹ́ àṣẹ̀pù yín gan mò ń bẹ lọ́hùn tì yín ni à ń bọ̀ síbọ̀ sí ọkọ tó fẹ́ yín ẹ̀yin òǹgbò nínú ọkọ yín pé bẹ́ẹ̀ ṣe wà yìí gan o ẹ̀ẹ́dà pé náà ọkọ yín náà bọ́ sí wà yẹn àmúmọ́ra yín ni wọ́n ń ṣe ṣé ok bẹ́ẹ̀ ṣe rí páwọn èké kọ̀ǹplé yẹn ẹ̀yin ti rí pé no ẹ jábọ́ látọ̀run ni yóò àyìn jẹ ẹ̀yin ṣe ń jẹ́lì náà ẹ̀yin náà ẹ fi sírò ara yín ìkúdùnbí o ká ní family member mi ni wọ́n jẹ́ ní ìkúdùnbí. Madam. ṣé nítorí èmi ṣe wá jẹ́ kí ọkọ mi máa chìtàn mi ṣó lè tó yẹn ni. kò tó bẹ́ẹ̀ o kò tó bẹ́ẹ̀ o kò tó bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n wò ta ó yẹ kí wọ́n máa lọ́mọ́gí máńgò ni ó yẹ kọ́gà máa lọ́mọ́ máńgò ni gbára dúró kọ́mọdókòó sórí àga kọ́ ọ̀hún ṣe jẹun global yìí jẹ́ pé gbogbo ilẹ̀kùn yín lẹ ti tì pa iléeṣẹ́ yín ò ṣe é wọ̀ ohun tẹ́ ń ta pàtẹ́ ẹ̀ rí sẹ́rí àwọn ọ̀wà tẹ́tí ẹ̀wù fọ́gà yìí ó tẹ́rìbù ẹ wá ní kí wọ́n kọ́ máa fẹ́ obìnrin mi ọ̀gá sẹ́rí tó bá pé family member ọ̀gá ni mo jẹ́ ni màálù táyé ọlọ́ta yín press màálù yìí tó jẹ́ pé sẹ́pù ní àkọ́kọ́ reset náà sẹ́pù ní àkọ́kọ́ balance náà gbogbo gétọ̀sì òsì tẹ̀yọ sọ́wọ́ sójà yẹn àkọ́kọ́ wálẹ̀ náà mà àkọ́kọ́ sọ èdè two parallel line náà yàsìn kò fọ́ ní níwọ̀n burúkú tẹ́ ẹ wù bọ̀dá yẹn òun ọ̀ ní ìsinmi láti àárọ̀ súlẹ̀ rí ẹni bá rí yín wá rò pé wọ́n rí fine girl ni àwọn tó wà lóyún ọkọ̀ ju àgbálùmọ̀ lọ. ẹ wo mọ̀dàmú. ní kíni ẹ wo advice kan ṣoṣo tí mo ní fún yín ó ní pé kẹ́ ẹ yín sókè tó bá pé igbe yẹn tó bá jẹ́ pé igbe yẹn ló máa jẹ́ kí ẹ wà all right kẹ́ ẹ lè gba ọkọ padà torí bẹ́ẹ̀ ṣe wọ ọkọ ti bọ́ lọ́wọ́ yín. Ìfẹ́ èmi pẹ̀lú ẹ ní ìdá ti sọ̀rọ̀. Yes. Okay. I want us to talk about us, about our marriage. You're going to mean anything to me, person. Ṣé bí tí ọkọ àti ìyàwó bá ní issue? Ṣé bó yẹ ká lè resolve ẹ? You don't need anything that to resolve. Yes. Why? You want to know why? I want to know. Because I'm filing for a divorce. Yes. Divorce? On what ground? Irreconcilable differences. Tí èmi àti ẹ bá ní issue, man, difficult for Allah to resolve it. So it's better we go our separate ways. Okay, tede gba late unka omori. But Deoye, we need to Joe, ìgbà tó mọ̀ wípé o ti marry, kí ló ń ṣe pẹ̀lú mi? What are you talking about? O fìyàwó ẹ̀ sílẹ̀, o wá bá mi for what? How ni mo ṣe make a big mistake báyìí? Clara, you need to... You're a wicked man. So, èmi ni reason tó fẹ́ fi divorce ìyàwó ẹ̀? No, ọ̀rọ̀ yìí ju bó ṣe lérò lọ. Delete my number from your phone. And please, go and reconcile with your wife. Get settle the differences. You're mad. You're mad. Let's just talk about this. You're wicked. Clara, wait, Clara. Clara. Ìwẹ̀ dání kákíyèsí. Ìsókè ń ní bàdíjẹ́. Ìwẹ̀ dání kákíyèsí. Ohun tó ní bí o bá gbé gẹ́gẹ́, ó lè padà jábọ́ bí ẹyin. Value what you have, oh. Value what you have, oh. Kó má padà bàjẹ́ ni, kó má padà wá mú ẹ̀jẹ̀ bí, oh. Clara, pick now. Pick your call. Ìfẹ́. Okay. Anyways, mo ní kí wá
béèrè lọ́wọ́ ẹ pé ṣé a lè sọ̀rọ̀. Can we talk? We need to talk, please. No. I don't have time. Díẹ̀díẹ̀ ló ń gún wọlé. Díẹ̀díẹ̀ la ò dẹ̀ kàǹkan sí. Díẹ̀díẹ̀ ló yẹ ká fúnra. Kí nǹkan tó dáa máa bàjẹ́ ni. Kí ló padà wá ṣe lè? I'm sorry. You did job. Bínú sí mi. Ṣé o mọ̀ pé mo lè report ẹ fọlọ́pàá? Oh, I think I need to call my estate security. Pé kó má allow ìwọ ní estate yìí mọ́. Now leave. Clara, I'm sorry. I'm so sorry. Leave. Please, I'm very sorry. John, leave. Leave! Ìwé ni ní yọ̀ọ̀dà bẹ́ẹ̀ ó bá kíyèsí àdàbà tó bá lórúlẹ̀ ọmọ aráyé yàn kóńdó àdàbà tó wà bá lẹ́sìn ọkùnrin mà lọ́rùn ọmọ aráyé tí yọkùn mọ́ níbo làdàbà fẹ́ ń bá sí yọ fún àdàbà. Gbogbo nǹkan tó bá fẹ́ kí n ṣe just for this marriage to work. I'm ready. Please. O ti mọ̀ gan. Mo ti lọ book appointment pẹ̀lú marriage counselor. She said we should come. Ìwọ ló need counseling and not me. Good afternoon, Madam Clara. How are you? I am the one that booked an appointment to see you today. This is Aderinoye, my husband, and this is Madam Clara, the marriage counselor. Hello? Yes. Please have your seat. Thank you. So, Mr. and Mrs. Robert, Yes. welcome to today's session. Thank you very much. So, how may I be of help to you? I actually booked an appointment to see you today because a lot has been happening in my marriage. And gbogbo ẹ ti sú mi. I mean, it's getting frustrating. And I think the best thing to do is to come and see you. Nítorí ẹ ni èmi àtọkọ mi ṣe wá síbí báyìí lénìí. Yes. That's a beautiful idea. Thank you. And what are the things that you build jealousies and Babe? Babe? No. Yes, our marriage needs fixing. Yeah, we've been having a lot of issues recently. Yeah, that's true. Babe, are you okay? Yeah, I'm fine. Totally fine. Madam Clara, you're not even saying anything. You were lost in thought. See, I think we might have to reschedule. Reschedule? Yes. Yes. We might have to pick some other date. Okay. Yes, some other time. We'll talk about this later. Babe. Yes. I'm so sorry about that. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tá ń bọ̀ láàárọ̀ yìí, ó ní a bit of temperature. So I think nǹkan tó will affect me. I might have to book another appointment to come and see you. Is that okay? No problem. I'm so sorry. Okay, thank you. See, Wano. You see this counseling of a thing? It's a waste of time.
for me, and I do not have that time to waste. I do not have such time. Waste of time. But Aderinoye, she be me at here to just sorrow. You tell. We've spoken about this before. Why the sudden change? I don't want to lose. Eh? Do you know the job? Báwo ni? Ẹ kú àtàárọ̀, ẹ pẹ̀lẹ́. Kí ni kí n sáfù? What's the sáfù? Kí ni kí n bá yín ṣe? Ṣọ́dẹ̀ ni wọ́n ni. Ṣé o kí ń wojú ilẹ̀ kó tó sọ̀rọ̀ ni? Wákàn lanu gbàgbà wà bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ṣé orí nǹkan tó wà lẹ́yìn? Ṣọ́rọ̀ oúnjẹ ló wà lẹ́yìn? Ṣáàpì yẹn pa fẹ́ jẹun. Get off my face! Àrèdí òṣì gidi nínú ilé fún mi. Babe, I want to ask you a question. Ṣé marriage yìí ti sú ẹni? Tipẹ́. Oh yes. Tipẹ́. Òun ni marriage yìí ti sú mi. Babe, láti jọ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀. Láti jọ sọ tẹ́lẹ̀ now. We can make this work. Please, I'm begging you. We can make this work. Think about it. Udejo, don't frustrate my efforts. Reason is to feel but the best thing can be marriage counselor. Please, babe. Hello. Yes. What do you want? What do you want? Kí ló dé tí o sọ fún mi pé marriage counselor ni ẹ́? Kí ló dé tí wọ́n sọ fún mi pé tí máa ń tẹ̀lé? Clara. Hey! John, kí ló rò pé ó ń ṣe? So you have a beautiful wife like that. A woman that is trying so hard láti rí pé marriage you work. Are you cheating? But why do you want me to start feeling like I'm the problem in my marriage? Of course you are. It's obvious. You are the one who has cheated. Clara, you see, cheating is the least of the problems I have in my marriage. Shuri, kò sí bí cheating bó ṣe lè wù kó rí. Kò kéré rárá. But you don't even know my wife. You don't. Don't look at me like that. Don't look at me like that. Clara, you see, Joe? Clara, see, I want us to pick it up from where we hung it. Huh? I do want us to. Please. Oh, so o rò wípé inú mi dùn pé mo ti bá ẹ ní nǹkan kan tẹ́lẹ̀. Come on now, Aderinoye. Mo máa ń tún ilé ni, mi ò kí n tún ilé. Please excuse me. Excuse me. And please, let this be the last time to matter what's your face me. If I talk to my face me, make sure it's you and your wife. Have a good day. Ìyàwó, má ṣe ṣohun tí ò dá o. Lákòókò ni, let's start from the beginning. Báwo lè ṣe pàdé? Twitter. Orí social media. Ben,
ó ní post kan tí ó trend nígbà kan. Ó comment sórí post yẹn. Mo rí. Mo dẹ̀ respond sí comment ẹ̀. Ibẹ̀ ni mo ti realize wípé ó ní good sense of humor. Ó dẹ̀ wọ́n ní ìdí mi. Ibẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Kò pẹ́ kò jìnnà. Ó dẹnu ìfẹ́ kọ mí. Mo dẹ̀ rí pé ó rẹwà lọ́mọ ọkùnrin. A bẹ̀rẹ̀ sí ní dates and we are here. So, how long will it be cut? You know, to feel more right, to feel more the do's and your don'ts. What will it be? Dates rárá. Yeah. Gbogbo àti a máa fi ń sọ̀rọ̀ lórí fún yẹn. Ó ní kí lọ mọ àwọn parents wọn. Mo dẹ̀ lọ. A bẹ̀rẹ̀ sí ní plan wedding wa. Ó yẹ kó dé fún wedding wa kó dé. So we had to use his picture for the wedding. Hold it. You mean he was never in the country? Yes. I wasn't. Canada ni mo ń gbé nígbà yẹn. Although èmi fúnra mi ti pinnu lọ́kàn pé mo máa relocate. Especially after ikú daddy mi. Torí èmi ni ó yẹ kí n wá take over. So listen, àwọn nǹkan wo ló ń fa ìjà láàrin? I think we're not compatible. You think? I know we're not compatible. Because báwo ni ìyàwó mi ṣe máa ní problem pẹ̀lú pé mo ń lo toothbrush ẹ̀? Oh, you know I don't like it. I don't. Tí n bá fi lè tẹ toothpaste láti àárín, ìyàwó mi máa bá mi jalè lórí. Mo ti wọ́n lọ ṣe mo máa tẹ toothpaste látàárín. Jẹ́ mọ̀ pé nínú ilé mi ò lè fi ọwọ́ báyìí mi ò lè fi jẹ òkèlè. Ṣé ń sọ̀rọ̀ níta gbangba? Kí ló ṣẹlẹ̀ sí cutlery for God's sake? But èmi ni mo gbé labroad now. Èmi gbogbo ló yẹ kí n máa ṣe bí English. Àbí? Mr. English, I'm also used to the system. Do you even know that my wife snores? Mi ò dẹ̀ ní issue pẹ̀lú ẹ̀. Ṣé mo ní control over that? Okay. Àbí kí ló sọ lẹ́nu ẹ̀? Okay. Ṣé sọ pé ẹ̀yin méjèèjì nífẹ̀ẹ́ ara yín? Mo ní pé ìgbà tẹ́jọ meet, ṣé rí bí pé ìfẹ́ wà láàrin? Of course. Tí n bá nífẹ̀ẹ́, ṣé mo fẹ́ fẹ́ ni? Mo nífẹ̀ẹ́ ni mo ṣe fẹ́ náà. Okay. The fact that you got married to each other before meeting physically, that is was a perfect marriage. Exactly. But determination, so you have to learn to tolerate each other. That's the word. Tolerance. My wife does not know the meaning, nor does she have it in her books. It's not in her dictionary. Àbí mi ò mọ nǹkan tó máa fà tí ìyàwó tí mo fẹ́ sílé òfin ní máa tolerate excesses mi. Then why is she my wife? Àbí ohun tó jókòó yìí tó jẹ́ pé aláwọ̀ òkú ní ńkọ́. Díòye. Mo wà ní lẹ́gbẹ̀ẹ́. Òun pè mí láláwòkù. Mr. Díòye, ọ̀rọ̀ tẹ́ sọ síyàwó yín yẹn ti pọ̀ jù. Kí ló jà láti ṣe? Fix your marriage. Don't even do that. Hey, Clara, ọdún ẹni mo ti rí peace. Ọdún ẹni mo ti rí fọkànbalẹ̀ tó mísìn nínú marriage mi. Ó dẹ̀ jọ torí Ọlọ́run, fẹ́ mi.
But I was not your client before now. I wasn't. Wani, you know what? You need to calm down. You need to calm down. Okay? Wani, you need to make this marriage work. It has to work. You need to make this work. Okay? Okay. Let's go back. Okay? Okay. I have to. Talamada lebi, talamada lebi. Ìwọ ni ìwọ gangan ló lebi. Ìwọ ni ló lebi. Ẹ káàbọ̀, madam. Ìwọ gangan ìwọ. Kí ló dé tára ìfà màdàmú mú gbé lọ́wọ́ báyìí? Màdàmú! Kí ló dé tí màdàmú bá ẹni jẹ́ báyìí? Kí ló lè mọ̀ sí màdàmú báyìí? Àgbàlagbà láìsí ọmọ eke tó gbé kúrú báyìí. Ìgbélé nu àgbàlagbà. Àbájábù wọn jẹ́ títì ni. Please stop! Don't touch me! Don't even go there! And as for you, Madam, marriage comes along. Bẹ́ẹ̀ máa ṣe pẹ̀lú gbogbo àwọn clients yìí nìyẹn. Ṣé bẹ́ẹ̀ ṣe máa gba ọkọ àwọn clients yìí nìyẹn? It's not what you think now. It is not what I think. Kí lẹ rò pé mo rò? I saw it. Mo rí pẹ̀lú ojú mi méjèèjì. You're wicked. Actually, what he means Mr. Juwon before now. A date for me, Oshimelo come. But I swear, me and Mopo wants to marry. He had no wedding band on. I could see any evidence to show we want to marry. If I realized we want to marry, I broke up with him immediately. Truly, I really like Mr. Dewey. He's a good man. Every woman's dream. But the fact that he's married, I can't do it. Ṣé ni mo lè wọ́n dànù pé kí wọ́n lọ sort whatever tó bá wà láàrin àwọn àti ìyàwó. Ìgbà tí ẹ book appointment pẹ̀lú mi. Tẹ́ máa show up pẹ̀lú ọkọ yín. It happened to be him. I was shocked. Lóòótọ́, Mr. Adeoye ṣì fẹ́ kí nǹkan pa wá pọ̀. But I said no. But somehow today, I can't explain it. But I take full responsibility for that. Mi ò kí ń ṣe obìnrin tó máa ń dá ilé rú. Ó máa ń tún ilé ṣe ni. I know there are differences between you guys. Ṣùgbọ́n mo rí pé
ẹ nífẹ̀ẹ́ ara yín. But you look like strangers in love. Marriage tó yẹ kẹ́ fi sẹ́yìn. Òun lẹ́yìn fi síwájú. Take time yìí láti study ara yín, láti understand ara yín. Ìgbà tẹ́ máa wá fẹ́ra yín tán, your expectations were not met. In marriage, you're meeting a total stranger. Ẹni tó yàtọ̀ sí ọmọ ìyá yín àbí ọmọ bàbá yín. That is why you have to compromise lórí àwọn nǹkan kan. For example, ọkọ mi sọ wípé ẹ máa ń snore. Ó dẹ̀ tolerate yín. So if there's anything tí wọ́n bá ń ṣe tẹ́yìn náà bá like, please correct him in love. Kì í ṣe pé kẹ́ fi máa bára yín jà. I'm so sorry for everything that happened between us today. But I promise you that such will not repeat itself again. This marriage would work if you wanted to. Tẹ́ bá kó ẹrù yín sí, tẹ́ lọ. Ibòmí tẹ́ lọ yẹn, ṣé mo kọ́ tẹ́ máa bá ń bẹ̀rẹ̀? This marriage would work if you wanted to. So please, let this marriage work. Juwon, please let's make this marriage work. Ó ti kù sí ọwọ́ àwa méjèèjì báyìí. And I promise you that I'll do my part every second, every minute, every hour, every day, every week, every month, every year. It's okay. It's okay. It's okay. No God be the glory. No God be the glory. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin.